tó omi ọ̀láwọ̀ inú bá tẹ́ bá bomi sí náà ni ó gbé kíní jáde wípé bàbá rẹ̀ ni wọ́n máa ń da àárín Sheikh Ahmed Din àti Sheikh Adam rú òun náà máa rojọ́ fún Sheikh Adam ní lẹ́kọ̀ọ́ níbo lẹ́yìn àfa ìwà ọ̀rọ̀ yìí tí mo ti pẹ́ bọ́dà àfa Dawud àfa ńlá àfa Sheikh Dawud àfa ńlá àdàbọ̀lá yàtàwù wàdàwọ̀lá tàwù wàá fi yàtàwù ta ló kọ́kọ́ ti bàbá mẹ́lẹ́ ta ló ti bàbá mẹ́lẹ́ ẹ̀yin àfa tẹ̀sán pé wọ́n bú Sheikh Adam wọ́n bú Sheikh Ahmed Din ta ló kọ́ ti bàbá ta ló lálàsì bàbá bọ́dà ta ló lálàsì bàbá gbáde àfa olókọ́ lálàsì bàbá gbáde àfa olóbọ́ sí ìlú Ọ̀fà tọ́lọ lálàsì àfa Muideen Ìmáàmù Ọ̀fà mẹ́ àdàbọ̀lá yàtàwù. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Gbogbo àwọn òdodo tí bàbá ti sọ sẹ́yìn láti nǹkan bíi tálẹ̀ precisely bí 20 ọdún sẹ́yìn ọdún 15 sẹ́yìn gbogbo ẹ̀ tí wọ́n á sì múṣẹ báyìí àti láwọn èèyàn tí wọ́n ti ń jáde tán sọ pé ní tí ó bá Muideen Markazi sọ yìí tó àtà tó fi dọ́dọ̀ àwọn onísùnnà gbogbo wọn náà ti ń jáde wọ́n ti ń ṣe intirof tamman ìjẹ́rìí pé lóòótọ́ ni tí bàbá yìí sọ yìí nípa hadith anabi pé ẹ jẹ́ ká reveal hadith yìí àwọn nǹkan kí nǹkan bẹ́ẹ̀ nú ẹ̀ àti àwọn àfáà tí wọ́n ń jáde tí wọ́n ń jẹ́rìí sí bẹ́ẹ̀ tí ìgbà náà wá ń jẹ́rìí sí ìgbà náà ti ń jẹ́rìí sí ìgbà tí ń jẹ́rìí ṣe bàbá Muideen Markazi òun lọ́fà ni bàbá fi sọ nínú ìjókòó kan tí wọ́n ṣe bàtà ń ṣe ọ̀rọ̀ Markazi tí àfáà kan jáde tó ní bàbá ẹ má bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí làákàyè wa nítorí làákàyè yín jìnnà sí tiwa gẹ́gẹ́ bí sámà sílẹ̀ ni bàbá ní dandan kọ́ ni kọ́ gba tí mò ń sọ tó bá yé wọ máa dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n tí ẹ bá ti yé ọ àwọn míì ń bọ̀ lẹ́yìn tọ́rọ̀ padà yé wọn ọ̀rọ̀ tí padà yé wọn kálukú báyìí nísìn tó fi dórí amọ́tù nas lórí gbogbo àwọn jama tí wọ́n sáfà ọ̀rọ̀ tí ń yé wọn dáadáa ní pé bàbá Muideen Markazi náà ń bẹ ní sirọ́ọ̀tì mustaqim àwọn náà ń bẹ lójú ọ̀nà tọ̀tọ̀ náà jama láì ní fa àkókò gùn ní tó mú wa jáde láàárọ̀ yìí náà ni wípé ní àwọn àgbákò ọ̀rọ̀ ti pọ̀ jù láyé àti gbogbo àwọn àfà alábòsí ẹ wá gbọ́rọ̀ tí Sheikh Adam sọ náà la fẹ́ fi ṣe ọ̀rọ̀ fúnra wa láàárọ̀ yìí torí tó mú mi jáde gangan precisely náà ni wípé ní à ń gbọ́ táwọn àfà mi jáde wọ́n sọ wípé ní ẹ̀ ń bú Sheikh Kamal ẹ̀ ń bú Sheikh Adam ìgbà tó àfà náà rí wá sí sàrà bẹ́ẹ̀ bá sì rí wá sí sàrà ṣé bó sì sọ wọn bá tọ́lọ́ bá ní kó orí sọ ò ní máa wá iyì níbi tí ó ti sí yìí torí àwọn àfà wọ́n bàjẹ́ lónìí gan o wàláhì Sheikh wa gbágbá ayakumullah àwọn àfà ni wọ́n da yẹ́rú á sì gbọ́ tí Sheikh Adam sọ so ńgbà tó dóde wáàsí tó fẹ́ ṣe wáàsí rẹ̀ ẹ wo àwọn àfà tí wọ́n ń bayé jẹ́ yìí tí wọ́n rò pé àwọn fẹ́ wà neutral àwọn fẹ́ dó déédé ọwá dóde wáàsí tán àwọn lọ sọ pé ní gbogbo ẹ̀yin tẹ́ ń bú Sheikh Ahmed Din tẹ́ ń bú Sheikh Adam àti láti bọ̀tán yín àti sọ̀kalẹ̀ yín alábòsí làfà náà o wàláhì làzìm alábòsí ni wọ́n nígbà tí ọ̀rọ̀ fi ń gbóná fẹlifẹli níbo ni wọ́n wà ìgbà tọ́rọ̀ fi ń dàrú níbo ni wọ́n àfà yìí wà tọ́ wá dóde òkú tọ́ wá lọ sọ̀tọ́ ó ti mọ̀ pé tó wọn bá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ò lè go viral ayé ò lè gbọ́ àfikún wọn lọ sí àárín ìgbà tọ́rọ̀ ń gbóná girigiri tí gbogbo ayé tí táyé fẹ́ laná àgúrò àfà yìí ò kọ̀ jáde ò kọ̀ sọ́ra fi ẹyọ kan o ọwá rí òde sàárà wá sí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ń sẹ́gbẹ́ ẹ̀yin tẹ́ ń bú Sheikh Ahmed Din wá dákọ̀ tẹ́ ń bú Sheikh Ahmed Din wá bá tẹ́ ń bú Sheikh Adam dákọ̀ wọn síbẹ̀ síbẹ̀ ń dá sọ̀rọ̀ tó ọ̀bá mọ̀ bó ṣe dá sọ̀rọ̀ dákẹ́ bọ́dà òde àfáwọn sọ́ìbùl bayan táwọn afáwà mẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ bọ́dà níjọ́ òun ẹ̀yìn rí Markazi rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wọlé sórí ètò níjọ́ òun ẹ̀yìn rí Markazi kan rí tó bú àfáà Àgbàǹdìdó mọ̀ rahimahullah tó àbòsí yín la fẹ́ kà fúnra wa láàárọ̀ nínú ọ̀rọ̀ tí a Sheikh Adam níjọ́ òun ẹ̀yìn rí Markazi kan rí tí wọ́n ń tafà bá bàbá Àgbàǹdìdó mọ̀ rahimahullah níjọ́ òun ẹ̀yìn rí Markazi kan rí tí wọ́n ń tafà bá bàbá Lágbàjì ẹ mú jáde níbi tẹ́ bá ti rí níjọ́ òun ẹ̀yìn rí Àjàbí kan rí tí ń tafà bá bàbá Àgbàǹdìdó mọ̀ níjọ́ òun ẹ̀yìn rí Àjàbí kan rí tí mú ọfà tí ń ta fọ̀ọ̀rọ̀ sí bàbá Àgbàǹdìdó mọ̀ àti bàbá Lágbàjì kò sí ó sì wá jẹ́ sí pé láàrin Markazi àti Àjàbí nìkan náà ni ẹ̀yin tẹ́ bá fẹ́ dá sọ̀rọ̀ ẹ wà ní dá sọ̀rọ̀ níbi bọ́rọ̀ sí bẹ̀rẹ̀ ẹ wà máa wá ojú rẹ tẹ́ bá ti rí wá sí sàárà kan ẹ wà máa wá ojú rẹ ẹ fẹ́ balance lọ́dọ̀ Àjàbí ẹ fẹ́ dá lọ́dọ̀ Markazi ṣé ẹ máa ń tó pilẹ̀ ọ̀rọ̀ yìí bọ́dà ẹ̀yin àfà yìí tó ń sọ̀rọ̀ yìí àti mẹ́bí tẹ́ ń ta fa lọ gbogbo yín tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ máa sọ pé Sheikh Jakman wúlò jọ ọ̀pọ̀lọpọ̀ yín lọ Sheikh Jakman ò sì búyàn bàbá oníyàn bá ti sọ wọn ò búyàn bọ́dà nígbà tí ẹ̀yin ìwà àfà tó ń sọ̀rọ̀ yìí wípé ẹni tó bú Sheikh Adam ẹni tó bú Sheikh Ahmed Din ó kú bí ó sọ̀kalẹ̀ nírọ̀rùn bọ́dà àfà tẹ́ẹ̀dọ́ rò má sí ara yín tẹ́ẹ̀dọ́ ń sọ gbogbo tẹ́ ń sọ ta ló kọ́kọ́ búyà Sheikh Adam ìwà àfà yìí ìgbà tí wọ́n búyà Sheikh Adam ó ti kú gbà náà àbí inú ihò lẹ́lọ́wà etí rẹ̀ ti dín gbà náà ọ̀gbọ́ lẹ́yìn tọ́kọ́ lálàsẹ̀ ìyá Sheikh Adam ó kò lórí ìyá Sheikh Adam ó bú Sheikh Adam gẹ́gẹ́ fún ara wọn ó ní ìdíkà mẹ́nu ọ̀gá tó bá fi lè gé báyọ̀ parí nu ó ní Markazi ó tù rí níbo ni wà àfà ìwà kètì bú Sheikh Adam so ẹ wá ń ṣàbòsí bọ́ra àfà wo lọ́kọ́kọ́ di pé ní ọbọ̀sọ yìí lára bàbá Muideen Markazi ní gbogbo kàràkàrà 2003 2004 2005 àfà yìí ni ta ló wá sí Ìlọrin níbi ìgbà tí bàbá mufti àkọ́kọ́ Sheikh Ahmed Din Al-Adabi tí wọ́n ṣe program mẹ́ tá àfà yìí débẹ̀ tọ́lọ lálà ṣe Sheikh Adam mẹ́ sí lóde àwọn Àdàbí ni
ó kúrò ńbẹ̀ kó ní pé bàbá Markaz padà wá fún lésì pé omi ọ̀láwọ̀ inú bá tẹ́ bá bomi sí náà ni ó gbé kíní jáde wípé bàbá rẹ̀ ni wọ́n máa ń da àárín Sheikh Kamaldeen àti Sheikh Adam rú òun náà máa rojọ́ fún Sheikh Adam ní lẹ́kọ̀ọ́ níbo lẹ́yìn àfa ìwà ọ̀rọ̀ yìí tí mo ti pẹ́ bọ́dà àfa Dawud àfa ńlá àfa Sheikh Dawud àfa ńlá àdàbọ̀lá yàtàwù wàdà látàwù wà fi yàtàwù ta ló kọ́kọ́ ti bàbá mẹ́lẹ́ ta ló ti bàbá mẹ́lẹ́ ẹ̀yin àfa tẹ̀sán pé wọ́n bú Sheikh Adam wọ́n bú Sheikh Kamaldeen ta ló kọ́ ti ta ló lálàsì bàbá bọ́dà ta ló lálàsì bàbá Gbádé àfa olókọ́ lálàsì bàbá Gbádé àfa olóbọ́ sí ìlú Ọ̀fà tọ́lọ lálàsì àfa Muideen ìmáàmù Ọ̀fà mẹ́ àdàbọ̀lá yàtàwù ẹ̀dàkọ̀ àfa náà tọ́sọ̀ ìgbà alhamdulillah ìmáàmù gan ti wá dé báyìí ní sí ọmọ fi ti ara rẹ̀ gbọ́ ẹ̀dàkọ̀ àfa náà fún akágbọ́ ẹ ti balẹ̀ jẹ́ ẹ ti dá nǹkan rú ẹ wà máa ṣe bí ẹni rẹ àwọn onígbà fún yín kẹ máa ṣàbòsí ẹni àníbi jámọ̀ yìí pé ní albadiu asilamu ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ fìtínà òun gẹ̀gẹ̀ lálábòsí àfa àkọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní bú àfa aláàfà àwọn yẹn lẹ́ẹ̀mọ̀ sọ yìí pé ní gbogbo owó tó ń dáná fìtínà o fìtínà bá ti àwọn ó ti sùn lẹ́nu mẹ́ta yìí kó ní pé wàá fà ìpadà lọ jí padà kí wọ́n padà gbọ́ kílípù yẹn ẹgbẹ́ ẹ̀yìn tẹ̀ ń bú Sheikh Kamaldeen ẹ̀yìn tẹ̀ ń bú Sheikh Adam ó kò bẹ́ẹ̀ sì sọ̀kalẹ̀ rọrùn òjé yín ọ̀mọ̀ jẹ́mọ̀ wàlá òjé yín ọ̀jẹ́mọ̀ fà ẹ̀yìn àfà yìí tó pé ní òde ní ẹ̀yin ò láǹfààní kan tẹ̀ sí fáyé ju kẹ́ máa lọ kẹ́ ẹ wá sọ òde wá sí di business tẹ́ ẹ bá ti lòde wá sí ẹ̀ jẹnu ẹ̀ tún máa ń bẹ̀bẹ̀ òde ẹ̀ máa ń bẹ̀bẹ̀ òde nínà bọ́dà ta ní ṣe alcohol irú tí èyí bàbá Markaz àdámọ́lá yàtàwọ̀ látàwù ta ní ṣe irú alcohol bẹ́ẹ̀ ní gbogbo every Monday ṣé àìmọye thousands of people tọ́mọ̀ káàkiri àgbáńlá ayé ṣé bàbá ń sàǹfààní fáyé nu ẹ̀sìn wá sí tó sàǹfààní fún wa o lẹ́yìn rẹ̀ Sheikh Jackman àdámọ́lá yàtàwọ̀ látàwù gbogbo bàbá yẹn ṣe alcohol fún wa tí wọ́n ń dá ọ̀rọ̀ fatuwa ní Sheikh Jackman dẹ́rù tó báyà àwọn ni wọ́n bú yẹn yìí èèyàn ṣe ń defend àfa rẹ̀ pé ìlú ọtẹ pamọ́ àfa mi báyìí kò rí bẹ́ẹ̀ àbùkù tẹ́ fi kàfa mi báyìí màá gbọ̀n dànù tẹ́wá ní kò ní láti bọ̀ tán ibi tẹ́ ń ta fọ̀rọ̀ sínú yẹn so bóòlù ṣe láti bọ̀ tán àtúbọ̀tán Sheikh Jackman ń da ìgbésẹ̀ àárọ̀ wọn da ọ̀sán wọn náà sì ń da alẹ́ wọn náà yóò da bí ti àfa àwọn àgbà Sheikh Yahya Murtado Agodi rọ̀yìn mọ̀kúlá bọ́lọ̀ sí ní kí wọ́n láti bọ̀ tán tó da bí wọ́n ṣe nígbẹ̀yìn tó da bí ti àfa àwọn Jackman náà ṣe rí nu àwọn tí wọ́n kọjá ẹnu àlà ẹ dákọ̀ ẹnìkan àti àti challenge yín gbogbo ẹ̀yin àfa àsọnu àfa àgbàlódé tí sàdámù ròyìn sínú tíra tẹ́ ń dayérú ẹ mẹ́ńsàn ọmọ Markazi kan tó lọ jálù àdàbí tó kò òun lọ bẹ̀rẹ̀ ìjà ẹ kàn mẹ́ńsàn rẹ̀ wàlẹ́ àwọn àdàbí òsìn kankan fún òun lọ́kọ́ lọ jálù àwọn àdàbí nítorí pé tẹ bá fẹ́ sàbòsí ẹ máa ro tàwọn nílàkàyè mọ́ ẹ máa rò pé bí làkàyè ti ń ṣe bá ṣe kéèyàn tóbi kọ́ ní mọ́ sọ pé kéèyàn nílàkàyè kéèyàn tóbi bàmbà kò ní kí làkàyè ò tóbi alóbi lè bẹ́ẹ̀ ní bọ́dì ṣùgbọ́n ẹ́ńjìnì làkàyè rẹ̀ yóò gbóná tí ọmọ horu irú yín ní serú ẹ̀yìn àfà yìí so ẹ wá wo orú Sheikh Jackman tọ́já sí pé wọ́n ń dáàbò bo Sheikh Adam wọ́n ń dáàbò bo bàbá Markaz pé ẹ má parọ́ mọ́ wọn ní tí èsì tí wọn ẹ má sọ mọ́ wọn ẹ sì má yẹ̀yẹ́ wọn ẹ wá sọ wọn di pé ní àwọn afá ti ń búyàn àwọn tí ń búyàn gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ mọ̀ wọn ẹ dákẹ́ ni o ṣùgbọ́n tí wọ́n fẹ́ sàbòsí kẹ́lẹ́ bá balance èyí ẹsẹ̀ kẹnu bo ẹni tó bẹ̀rẹ̀ jà ẹ ṣe kẹnu bo pé gbogbo ẹni tẹ́ ẹ̀rú náà fìtínà yìí tó jáde ìjà àdàbí àti Markazi fi ń dìde ẹ̀ lápò tàtọ́ da ó kù bẹ́ẹ̀ sì sọ̀kalẹ̀ rọrùn ẹ ní ṣe léyìn ẹ máa káàkiri òde káàkiri bí ìgbóná tẹ́ bá ti wá lóde òkú lọ tẹ́ ẹ̀ lóde súná lọ tẹ́ ẹ̀ lóde ìyàwó lọ wá sí yín dónú ṣebí náà lọ́wọ́ lẹ́ fi ń káàkiri káàkiri lọ́dọ̀ ìjọba gẹ́gẹ́ bí tí Sheikh Adam sọ sí bí báyìí nísìn ẹ wo bàbá Sohibul Bayan kọ́nà bá foríjì bàbá tó ṣaláìsí Sohibul Bayan bàbá yẹn ẹ wò wọ́n pẹ̀lú àwọn ìdílé Saraki àwọn Sarakaiti àwọn tẹ́jọ́ mẹ́lẹ́yìn Saraki bàbá yóò kojú kínkín bẹ́ẹ̀ lójú wọn mọ́ wọ́n yẹ̀yẹ̀ rẹ̀ ní tí wọ́n bú káàkiri sí báyìí náà lọ tara wọn fún olóṣèlú ṣé tó bá jẹ́ pé láàrin àwọn àfáà ni ṣé irú bàbá ní ti bá ní tó ẹgbẹ́ àwọn ọmọ ilé kéwù ni táwọn ọmọ kéwù Saraki sí wọn ní ti jáde kọ́ ọmọ lálàsì bàbá gbàdì gbòmọ̀ sí bàbá gbàdì gbòmọ̀ mẹ́sẹ̀ òṣèlú nù gbogbo ẹ̀yàn àfáà olóṣèlú kalẹ̀ ẹ̀wà ń ba ayé jẹ́ tẹ́ bá ti wá dóde náà ẹ̀ ní máa ń tọ́ ẹ̀ kẹ́sọ̀ ẹ̀ mọ̀ sọ̀kọ́ kú sọ ní tẹ́mi ò ní faramẹ́ ní gbé ní kẹ́ máa fìyàn gbójú lé lóde èmi ò ní gbà láyé èmi ò ní gbà wọ́n bú Sheikh Kamaldeen wọ́n bú Sheikh wọ́n bú kíni gbà tíjà gbóná ẹ̀yin èsè jáde ẹni tó bẹ̀rẹ̀ jà kẹ́kẹ́ dá sí ẹ̀sì láyé ńgbà náà rahimahullahu Sheikh al-Ilori bàbá ní salahul ummati bi istiqamatil ulama bàbá ní káwùjọ àfáà tó lè dá tẹ́ ìpàdé aláìtàlá Ìlọrin òyìnbá ìtẹ́lẹ̀ Ìlọrin dá wà láìtàlá àwọn àfáà jọun àwọn àfáà kíní kankan ẹ̀yin àfáà oníwàásí ìsọnù yìí wàásí òde ìsọnù oúnjẹkújẹ ó le ẹ tó bá ti gbówó fún yín náà lẹ́mọ̀ bàbá ní salahul ummati dídá àwùjọ dídá ìlú Ìlọrin dídá gbogbo ilẹ̀ Yorùbá bí istiqamatil ulama káwọn àfáà òdó déédé ṣé ìwà àfáà tó ń ṣe wá sí pẹ́tọ̀ ẹ̀bú Sheikh Kamaldeen ẹ̀bú Sheikh Adam tó òdó déédé ẹ kà nínú gbogbo àfáà tó òdó déédé tó lásàjẹ bí bàbá Muideen Markaz ẹ sọ ṣé gbogbo ẹ tó bá ti wá gbówó fún yín náà lọ́dọ̀ rẹ yín náà bàbá ní la shakka fi anna al-ulama al-islami hum qulubul ummati al-islamiyyati nabitatin fi kulli qatrin wa fi kulli asrin bàbá ní kò sí iyèméjì ńbẹ̀ wípé anna al-ulama al-islami àwọn àfáà ẹ̀sìn àwọn àfáà oníwàásí àwọn àfáà kọ́ máa ń kéwú àwọn àfáà dáadáa àwọn ni wọ́n jẹ́ kí ni qulubul ummati al-islamiyyati àwọn lọ́kàn ẹ̀sìn
àwọn lọ́kàn àwùjọ Islam ọkàn ló ti bàjẹ́ yìí o láàrin gbogbo àwọn àfáà yẹn wọ́n ti bàjẹ́ wọ́n ti ń ṣèdín wọ́n ti rà bàbá Mudu Markaz nìkan ni wọ́n dó déédéé olóṣèlú ọlọ́bẹ̀ wí mọ́ náà bàbá ní àwọn ni wọ́n jẹ́ pé ní wọ́n jẹ́ ọkàn fún gbogbo tí ń jẹ́ kọ́tìrì gbogbo àwọn kọ́ntìrì continent gbogbo àwọn àwùjọ Islam àti ní gbogbo àwọn asiru kọ̀ọ̀kan gbogbo àwọn àsìkò kọ̀ọ̀kan àwọn àfáà kan bá ti dó dáa istiqamati al-ulama dídó dáadáa àwọn àfáà bàbá ní wa iza ma salahatil ummati bi asliha káwọn àfáà ìbá ti dó déédéé káwọn àfáà kún ọ̀sà àbòsí bí àwọn àfáà alábòsí gbogbo bí tó bá ti róúnjẹ wọ́n lọ bẹ̀nu àfáà kan ń bẹ wọn fọkọ̀ bò láti rí gbogbo wa náà sì mọ́ kó tó di pé Ọlọ́run padà wá bá aṣẹ́gun rẹ̀ tó bá róúnjẹ lọ́dọ̀ Markazi yóò lọ bẹ̀ yóò lọ sí wáàsí yóò máa tara àwọn àdàbí pé ní gbogbo ayé ìbò sábà tó dàbí ṣe kàdámọ́ bàbá Mudu Markaz ọmọ tó ń lọ mọ́ parí yóò yin ṣe kàdámù mẹ́ tó bá tún ní wáàsí lọ́dọ̀ àwọn àdàbí yóò tún lọ bẹ̀ náà yóò tún ní àfáà tájù ṣéwù tájù làdàbí rọ̀yìn mọ̀húlà òun làfáà gbogbo wọn kó làwọn làfáà ṣe kàdámù yóò tún sọ bẹ́ẹ̀ torí pé ó fẹ́ wojú rere àwọn àdàbí ó ti rí jẹ́ mbẹ́ ni o yóò tún lọ wí wòrò mẹ́ tó bá tún ní wáàsí lọ́dọ̀ Ugandoma yóò tún lọ bẹ̀ yóò ní ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ ẹ ti ju gbogbo àwọn aṣáájú lọ ẹ̀yin sẹ́gbẹ́ gbogbo àwọn tí wọ́n ti dẹ̀hùn yóò tún yìn wọ́n mẹ́ sẹ́tí afáhùn tó bá kó mẹ́ tó bá tún bọ́ sọ́dọ̀ àwọn ọmọ pólì yóò ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́yẹ yìí ẹ̀yin tẹ́ ń ṣe ẹgbẹ́ òkùnkùn yìí ṣe rí àbá kìyìn ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ni ẹ̀yin lẹ́nu táyé ṣe lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn pólì yóò tún lọ ròyìn tí wọ́n náà mẹ́ ó tún ṣe bẹ́ẹ̀ ó tún bọ́ sí Ilé Ifẹ̀ ó tún ní ẹ̀yin Ọọ̀ni Ifẹ̀ fatia Ifá Kùránì ni ìbẹ̀ nínú Kùránì náà yóò tún ròyìn àwọn ẹlẹ́bọ náà dáadáa kò síbi tó lọ tí ò ní ròyìn wọn dáadáa òun bàbá ń sọ báyìí ìpè ní wa iza ma salahatil ummati bi asliha táwọn afáyí bá ti dó déédéé láwọn afọ́njẹkújẹ ó lè yí bàbá ní táwọn bá dó déédéé àlùmọ̀ yóò dó déédéé àwùjọ ìsìlámù lálàáfíà àgbàdùn gbogbo wàhálà ń bọ̀ lókè wàhálà ń bọ̀ nsàlẹ̀ wàhálà àwọn ẹlẹ́bọ yìí bàbá ní ó lọlẹ̀ bàbá ní wa iza fasadatil ummatu kulluha bàbá ní tó má fi lè bàjẹ́ gẹ́gẹ́ bí àwọn afáyí ṣe bàjẹ́ yìí láwùjọ àwọn àfà kò sáfà náà tó lè jáde tó lè fọwọ́ sọ̀yà ìpẹ́tọ̀ alhamdulilayi òun ẹsẹ̀ olóṣèlú wò lè fowó ra òun lẹ́yìn bàbá Mudu Markaz nìkan àtàwọn tá ń tẹ̀lé wọn pẹ̀lú òdodo kò sí mọ́. ẹ wo bàbá Sohibul Bayan ta sọ fúnra wa yìí tí wọ́n ń kábùkù lọ́dọ̀ àwọn olóṣèlú yìí ṣé buhari làṣà kúkú rí bẹ́ẹ̀ sì ń kábùkù tó báwọn Sàràkáìtì bẹ́ẹ̀ sì ń ká báwọn lábùkù bàbá kan bẹ tí wọ́n pè ní Rafiu báyìí tí wọ́n jáde báyìí ẹ wo orú àbùkù tó fi kan Sohibul Bayan ó ní àfáà rẹ̀ òrì báwọn bàbá yẹn ní ṣe wáàsí fún Rafiu ni o ọmọlẹ́yìn Sàràkí ni o ní sọ pé ní àfà Sohibul Bayan bàbá àgbàdì gidoma ó ní kò rí báwọn ó bá dé pé òun nìkan ló bá fílẹ̀ ní ọmọ kí wọ́n láti bàbá kò lẹ́yìn ó ní ṣùgbọ́n ó wá ká àwọn ọmọ kí ó tún ọjọ́ orú Sohibul Bayan so àwọn tọ̀hún dé àwọn tó bá àwọn gbówó fún àwọn gọ́fúnà àwọn aláwọn gbówó fún ẹ wo àfà for that bí ọ̀sẹ̀ wá rí nu èyí àfà àgbà aládò tó ń bá ti gbúrò Sàràkí jẹ yọmọ adákòrò ńlẹ̀ ni bí gbogbo bẹ́ẹ̀ ṣe bàjẹ́ nu irú àwọn ilé àti pẹ́fẹ́ tún yẹn ṣe wọ́n mọ̀ lójú àfà tó mọ̀ bẹ́ẹ̀ mi sọ tẹ́mi ọmọ gbọ́ lẹ́yìn bàbá Mudu Markaz inú ma ní gbọ́dọ̀ sí lẹ́nu ẹ̀yin tó bá ẹ bàjẹ́ jù lé gbẹ̀ lọ ju public toilet lọ ẹ bàjẹ́ jù bá ń lọ oníṣẹ́ kàdámù sọ yìí why is that fasadatil ummati kulluha bàbá ní ká má fi lè bàjẹ́ táwọn bí àwọn afáṣe bàjẹ́ bẹ́ẹ̀ ṣe bàlùmọ̀ lónìí báyìí tó dájú pé ìṣọwọ́ ayé tiwọn gẹ́gẹ́ ìṣọwọ́ ayé àwọn afá yìí ó ju àwọn olówó yìí lọ wọn ò tí ì pè wọn ní government house gbogbo wọn náà yóò ṣe wọ government house yóò ṣe wọ olóṣèlú ni bàbá wa Sheikh Adam Yahya Al-Fulani Wasilul Markaz bàbá sọ wípé ní ntí àwọn olóṣèlú máa ń lo àwọn olóyin fún lánàá tí wọ́n máa ń fa àwọn olóyin wá ìbò tí wọ́n máa fi wọ́n wá èrò àwọn àfáà lókù tí wọ́n lò fún nísìnyí bàbá Sheikh Wasilul Markaz ni wọ́n sọ ẹ̀yin àfáà burúkú náà wọ́n fẹ̀sùn kàn àwọn àfáà nígbà olóṣèlú ṣe campaign nísìnyí kìí ṣe pé báyà nínú Islam nìkan ni o ẹ wo orú pásítọ̀ yìí Cardinal Ọ̀nàyẹ́kàn kátólíkì tọ́jà kírísítẹ́nì ẹ wo orú àbùkù tí ń kàn lọ́wọ́ báyìí nísìnyí ọkà àbùkù dé federal ọkà àbùkù ní state ọwọ́ àkà àbùkù ní gbogbo local government káàkiri gbogbo ayé ló kàbùkù torí pé kí ni gbogbo ayé lọ́mọ yìí pé ní Peter Obi òun ló gbé Peter Obi rù kọ́ńkọ́ ní polongo òbò fún àwọn tí wọ́n jẹ́ kátólíkì ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ tún jáde wọ́n tún lálàsẹ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sí wọn ní oúnjẹ kújẹ Jésù ọkọ̀ ọba bí ìjọba bá tẹ̀ sí tó bá tẹ̀ kú jẹ́ káàtó ọ sọ pé ẹ̀sẹ̀ sí báyìí ó kú jẹ́ káàtó báyìí àfa àtọ̀já àfa kègbé olóṣèlú rù pé òun náà máa kàmpé fún olóṣèlú báwọn àfa wa ṣe ń ṣe yìí ẹ wò lọ yín nísìnyí gbogbo àwọn bá ti dẹni yẹyẹ máa ti olóṣèlú báyìí wọn bẹ lọ ni wọn gbàgbé Kùránì wọn sọ Kùránì nù ni eré olóṣèlú yánu tí wọn bá dóde wọn a máa fi okọ̀ Sheikh Adam wọn máa fi Cash Cruise wọn máa fi okọ̀ Sheikh Ahmed wọn máa fi Cash Cruise àti yóò ti tu ni ó ti jẹ́ pé ní ẹ̀yin ẹ̀ ń ṣe àǹfààní fún ayé láti ṣe alukọ̀ fáwọn èèyàn láti ṣe wáàsí fáwọn èèyàn báwọn bàbá John ṣe kọ́ máa lọ sáwọn ilẹ̀ Yíbò káàkiri kọ́ máa lọ sí gbogbo àwọn kàràkàrà ilẹ̀ Yorùbá Oǹdó nǹkan káàkiri báwọn ṣé bíbí tó lóṣèlú bá ti pọ̀ sílẹ̀ lẹ́mọ̀ lọ kẹnubọ̀ lẹ́mẹ̀ẹ́gbẹ́ dàpọ̀ èmi lẹ́gbẹ̀ẹ́ wáṣí o èmi lẹ́gbẹ̀ẹ́ wáṣí fún ẹ wá sọ wáṣí di business ẹ wá sọ alágbọ̀rọ̀ sí yín lẹ́nu àlégbọ̀rọ̀ kan sí yín lẹ́nu torí pé aláburú ẹ̀dá ni ṣáàdà náà sọ síbẹ̀ sínú àdínù nasiha bàbá ní bàbá sọ pé ní wà misluhum lihukumati dinillahi kamisli police lihukumati dunya nas bàbá ní àwọn àfáàtàwì àfihàn wí gẹ́gẹ́ bí ọlọ́pàá
fún ẹ̀sìn Ọlọ́run ọba àwọn àfáà náà wà gẹ́gẹ́ bí ọlọ́pàá náà ṣe wà fún ètò ìmójútó ọ̀rọ̀ ayé bọ́lá kò sì máa mójútó ọ̀rọ̀ ayé pé tó àwọn agbófinró bàbá ní yasudul amna àwọn ọlọ́pàá inú wọn máa ṣe kí bí bóòlù ìfọ̀kànbalẹ̀ ló ṣe máa wà láwùjọ ẹ̀yin àfáà tó ní ìlàyè gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ní ẹ̀yin ni ọlọ́pàá fẹ̀sìn Ọlọ́run síbẹ̀ ti bá bọ̀dì olóṣèlú tó bá gbówó wá bá yín òun lọ̀rẹ́ yín olóṣèlú tó gbé mọ́tò wá fún yín òun lọ̀rẹ́ yín àwọn wọn wá bẹ̀rù yín mọ́ àfáà kan ṣoṣo tó lóṣèlú bẹ̀rù ní Nàìjíríà tá a wà yìí onílẹ̀ Yorùbá o bàbá Mudu Markaz ni tó pé wọn ò bí ọdá kó fi lọ́bẹ̀ ẹ wò bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú bàbá Mudu Markaz tó lóṣèlú bá lọ́bẹ̀ ẹ woru Hamzat Ọbáfẹ́mi Hamzat incoming governor ní Lagos State ẹ wò bó ṣe lọ kí bàbá Mudu Markaz ẹ wò pẹ̀lú bitekrim gáyàtà tekrim pẹ̀lú bàbá alápọ̀nlé ni ṣé wọ́n ṣe wúlò fẹ́ ni bàtà gbàgbé ẹ̀dùn déédéé ó lè ní lẹ́yìn àfọ̀nùwà sí burúkú yìí wà máa hum minhum illa qalilun àwọn díẹ̀ nu wọn ló déédéé pẹ̀lú Ọlọ́run tí wọ́n bá ti ní tí wọ́n kiri ẹnu báyìí ó ti tánu ọjà tó yìí aládò yìí gbogbo pàtí àwọn olóṣèlú ní ọmọ lọ káàkiri oúnjẹ ti digbá àwùjọ fáwọn olóṣèlú wọn ọ̀kà kúmọ́ làwọn ní fi ń pàṣẹ fún olórin lónìí òfin tẹ̀lé lónìí ọ̀tẹ̀lá àṣẹ rẹ̀ olórin yẹ̀yẹ̀ rẹ̀ láwùjọ olórin for that matter olórin lásán ọyẹ̀yẹ̀ àfàgbà aládò ṣé gbogbo iná rẹ̀ sáàdì náà bàbá sọ pé ní yusabibu salam fi mujtama'i wa iza ahalasot asharitoti wal mahafazot fil mahafazoti ala al-qanuni tó bá já sí pé ní àwọn ọlọ́pàá tá a sọ yìí pé àwọn àfáà jẹ́ ọlọ́pàá fún ẹ̀sìn Ọlọ́run kó máa mójútó kó máa gbé òfin Islam kó máa gbé ró kó máa gbé ṣẹ̀ríà Ọlọ́run ró tó bá já sí pé ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìjàmbá bàbá sọ pé ní wáyé zahanal police tó bá já sí pé ní police bá di pé ní òun ló do ń jàmbá gẹ́gẹ́ bí àwọn afáàṣẹ tó ń jàmbá lónìí báyìí bàbá sọ pé ní zohar al-fasad fil biladi ìbàjẹ́ wà hàn káàkiri gbogbo ayé bí ìbàjẹ́ ṣe hàn káàkiri gbogbo ayé báyìí nísìnyí látọ̀dọ̀ àwọn àfáà bí sálàfí olórí burúkú bí ṣe ń ṣe ìbàjẹ́ tiẹ̀ tó ń bẹ̀sìn Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ náà làwọn àfáà súfí bẹ́ẹ̀ náà làwọn náà ń ṣàbòsí òun kálukú ti wá ní tíìmù kò sí tíìmù tọ́lọ́ gẹ́gẹ́ mọ́ tíìmù àwọn sálàfí tíìmù olóṣèlú oúnjẹ kújẹ olè làwọn tiwọn àwọn súfí náà tíìmù olè làwọn náà àwọn díẹ̀ nu wọn lásán ni wọ́n dó dédé àwọn bàbá àgbàlagbà táwọn kà fúláwà Ìlọrin òdìbà ìlànà ṣé bí ìlànà Sheikh Adam làwọn ọmọ kí o Sheikh Adam tọ̀ lónìí lẹ́yìn bàbá Mudu Markaz àtàwọn tá a rí tí wọ́n tẹ̀lé bàbá Mudu Markaz àwọn nìkan náà tó lórí ìlànà Sheikh Adam kódà àwọn tí wọ́n bá Sheikh Adam ló gbà tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan pẹ̀lú Sheikh Adam wọn ò sí lórí ìlànà Sheikh Adam mọ́ Sheikh Adam jẹ́ alásàjẹ Sheikh Adam jẹ́ pé kèé lọ àwọn òde wọn káàkiri gbogbo òde wọn bá àwọn afáyín nísìn Sheikh Kamaluddin Al-Adabi àwọn ọmọ kí wọn bẹ lórí manhaj wọn mọ́ ẹ̀dá kọ ọmọ kí Sheikh Kamaluddin ti bẹ lórí manhaj Sheikh Kamaluddin ẹ̀dá kọ rẹ̀ tó dó dédé bí Sheikh Kamaluddin ṣe dó dédé ṣebí gbogbo ayé mọ̀ wípé ní Sàràkí ni wọ́n sọ̀pọ̀tì àwọn afáwọn apin àwọn káàkiri wọ́n wá di irinṣẹ́ òṣèlú ta ní bẹ lórí ìlànà bàbá àgbàlì ìdòmọ̀ ṣé bàbá sọ ìbáyà sọ pé lórí ìlànà bàbá àgbàlì ìdòmọ̀ ni ṣebí náà ni àfá Rafiu ọjọ́ lóṣèlú yìí tí ń polongo fún Sàràkí ṣebí náà sọ pé ó ní kò sọ ìbáyà lórí manhaji bàbá àgbàlì ìdòmọ̀ ó láfa rẹ̀ òdìbáwọn kò ní tó ṣe fún àwọn olóṣèlú ni ìwà ṣe wá sí gidi olóṣèlú akó padà sí ọlẹ́nu wá ṣe owó lẹ́ńsẹ̀ náà ni bàbá sọ yìí why is a hana police tí police bá gbé ní àwọn ọlọ́pàá ọba ti di pé ọ̀hún ṣe jàmbá zohar al-fasad fil biladi ìbàjọ́ káàkiri gbogbo ayé bó ṣe káàkiri gbogbo ayé báyìí wàtàntọ́lákù horiyatu lusus wàlhaunati wàlùdíwàn wàtùgíyàn why is a hanati ashurtatu wà ahalati arishwa bàbá ní tó bá já sí pé ní àwọn ọlọ́pàá káwí wọ́n bá di pé ní wọn ò ṣe dáadáa mọ́ wọ́n fààyè gba àwọn olè tọ́lọ́pàá bá ti gbàbọ̀dé pẹ̀lú olè kí ló kù mọ́ ó di káwọn aráàlú ọmọ ní sinimá nígbà táwọn afá bá ti lọ gbàbọ̀dé pẹ̀lú àwọn aláwo káfà torí pé ní kóhùn lè bá máa rí ìdáàbòbò tọ́lọ gba àdó tádò ń lu ẹ̀jẹ̀ káfà torí pé kóhùn lè bá àríṣe tọ́lọ jó orí èèyàn tí fi mutí so torí pé ń gbọ̀dọ̀ àwọn aláwo ní ẹjọ́ ń pàdé tí ò tó bẹ́ẹ̀ kó ṣe wá sí pé tọ́ ọ̀rọ̀ awo tẹ́ kọ́ bá àwọn aláwo wí bá mú bá sọ pé iṣẹ́ fáwọn geography ni sọ́bí àwọn afá yòókù la wọ́n sọ̀rọ̀ sáwọn àwọn aláwo bẹ́ẹ̀ màtọ́já sí pé wọ́n ti gbàbọ̀dé pẹ̀lú ìsìlámù sẹ́kẹ́tà ní sin àwọn tí wọ́n jẹ́ àwọn alùsùnà àwọn sàlàfíà yìí àwọn náà tó bẹ́ẹ̀ kí wọ́n sọ̀rọ̀ sí Saudi bí Saudi ṣe ń ṣe ìjàmbá fún ìsìlámù tó ẹ wò ránì báyìí nísìn ìránì lọ́wọ́ jẹ́ ní tí ń gbà ìsìlámù lẹ̀ bí wọ́n ṣe pọmọ ìyàwó tó ní Palestine àwọn Saudi tún yìn wọ́n ni wọ́n tún yin Israel ní pé akáre bó ṣe ń pa wọ́n lọ gbàbọ̀dé fún ìsìlámù báwọn afárẹ̀ Yorùbá náà ṣe gbàbọ̀dé fún ìsìlámù ni bàbá Sheikh Adam sọ sí báyìí so bàbá sọ pé ní wàfil hadith nínú hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bàbá sọ pé ní al-ulama'u umana'u rusuli ala ibadillahi ma lam yakhlutu bis-sultan rahimallahu al-Iloyi bàbá Sheikh Adam Abdullahi Iloyi wọ́n ní hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé ní al-ulama àwọn àfà ẹ̀yìn náà sẹ́kẹ́ wàláì ní ẹsẹ̀ wá sí gbogbo ní àṣírí sọ́dọ̀ lẹ́mí èbú ni o kò rọrọ̀ mú mẹ́ kò rọrọ̀ ànábì mú o èbú ní wọ́n lọ kọsán tẹ́tì lórí bẹ́ẹ̀ wàláì wọ́n bú lábẹ́dá ni sọ ń wú èbú ni bàbá sọ pé ní wáyé ìzà al-ulama umana urusuli ala ibadillahi àwọn àfà ni wọ́n jẹ́ ní àfọkàntán
táwọn òjíṣẹ́ Ọlọ́run tó wá jíṣẹ́ àmánà tí wọ́n gbé fún wọn òun làwọn àfà pé ẹ̀yin jàmá o àwa ń lọ o pẹ̀lú àsìkò tọ́lọ́run kan máa wa o ṣùgbọ́n àwọn àmánà tá a gbélé àwọn àfà lọ́wọ́ àwọn náà máa jẹ́ alámánà wa alámánà ní lónìí bàbá sọ pé ní malam yakhlutu bisultan lópin ìgbà tí bàbá ti máa ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn olóṣèlú ṣẹ́kadà ni wọ́n kọ́ má bínú sẹ́mi bàbá ṣẹ́kadà ni wọ́n àdìsí ànábì ni ṣẹ́kadà ni wọ́n sọ sínú tíra wọn tí ń ṣe àdínù nasiha bàbá ní iza malam ànábì ní iza malam yakhlutu bisultan tí wọ́n bá ti lọ darapọ̀ mọ́ òṣèlú kọ́ máa ṣe wọléwọ̀de lọ́dọ̀ àwọn olóṣèlú ẹlòmíì torí pé yóò bá mọ́tò lọ́dọ̀ Sàràkí ó ti bàjọ́ ọmọlúwàbí afá rẹ̀ jẹ́ ẹlòmíì torí pé kí gọ́fúnà lè bá àmọ́ fóun ní nǹkan kó lè bá àmọ́ rí òde gbà ó ní nǹkan ṣe ní gọ́fúnà kó máa pẹ̀hún ó ti bàjọ́ ọmọlúwàbí rẹ̀ jẹ́ kọ̀ọ̀kọ̀ láti gbé àfá rẹ̀ ṣépè tó bá ń gbọ́ fún pé àfá rẹ̀ ń sọpọ́ọ̀tì ẹgbẹ́ a àwọn ẹgbẹ́ bínísì kówó fún kọ̀ọ̀kọ̀ láti ṣépè fáfá rẹ̀ sẹ́rí kamẹ́ bàbá ní lókùngbà tí bàbá máa ń ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn ànábì lọ sọ bẹ́ẹ̀ ànábì lọ sọ pé ní fáìzà fá alúzàlìkà tó bá ti pé ní wọ́n ti ń ṣe báwọn tí wọ́n di ẹrú àwọn olóṣèlú tó dájú pé ní àwọn olóṣèlú ní sí wọn ò lè dádúró láì dáwọn àfá lò wọn ò fara mọ́ kádàrá Ọlọ́run pẹ̀tọ̀ n tó ní láyé lónìí àwọn náà fẹ́ máa lo Range Rover láì ṣiṣẹ́ láì sàbọ̀ wọ́n fẹ́ máa gbé mansion ńláńlá àwọn ilé gogoro wọ́n fẹ́ máa gbé bẹ́ẹ̀ ilé tó lówó gangan òrìkọ́ àwọn àfáà ìfẹ́ máa kọ́ ló jẹ́ kí wọ́n máa ba lẹ́gẹ́sì àfáà wọn jẹ́ ẹwẹ̀ yí ẹ̀hànà mufti local government yìí sábẹ́ olókọ́ àwọn ẹlẹ́hà jáde ní òní bí ẹ̀ lọ sí rálì so òun tiẹ̀ gbogbo bí tó wá ti wà rábítà olórí burúkú tó ló ń dálẹ̀ ọ̀dà kalẹ̀ nítorí òṣèlú ni o òun sọ̀rọ̀ àtà ni ó ní òṣèlú ni àwọn gbọ́dọ̀ máa sòṣèlú ni ṣé bá dàbí ṣe sẹ́nu gbogbo àwọn tí wọ́n pe àwọn ní alùsùn náà sàlàfíà yìí gbogbo wọn ni wọ́n náà bí ó ṣe níjọba wọ o wàláì tí wọ́n ti ẹ̀ burú jù ṣùgbọ́n tí wọ́n kọ́ ni wọ́n bá wà láwọ̀ yìí ẹ wo ráìsì tí federal government gbé fún wọn nígbà ayé kòró bàbá ṣe mùdú markaz àwọn nẹ́tọ́ àṣírí wọn tírélà tí wọ́n rù fún irú àwọn Morano wọ́n rù fún àwọn akóbidé Yunus akóbidé tírélà ráìsì tírélà ẹ̀wà tírélà àgbàdo wọ́n lọ rù fún wọn wàláì wọn pín wọ́n gbẹ́sẹ̀ tẹ́ ni bẹ́ẹ̀ sì ń gbowó Saudi náà ṣe ń gbẹ́sẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ń gbẹ́sẹ̀ tẹ̀ tìjọba náà láwọn kìíní burúkú so àlejò wa sọ pé ní fáìzà fáàlù zálìkà tó bá jẹ́ pé wọ́n ti wá ń ṣe wú ẹ̀ àwọn àfáà tọ́já sí pé ní wọ́n ti dẹrú ìjọba wọ́n ti dẹrú olóṣèlú faqad khanu rusula wọ́n ti jàǹbá àwọn iṣẹ́ àwọn ànábì tí wọ́n gbé dání tó sọ pé al-ulama'u warasatul anbiya àwọn àfáà ìṣe kíni wọ́n ti jàǹbá rẹ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ ànábì ní fáìzà fáàlù zálìkà tó ti pé àwọn àfáà di àfáà pati àfáà kankọ́ sí àwọn ẹgbẹ́ òṣèlú ẹ̀yìn ewu òbí Sheikh Adam ṣe tiwọn ni ẹ̀rú Sheikh Adam ṣe tiwọn débi pé ní Awólọ́wọ̀ gan padà ṣe ẹ̀yìn tìrọ̀ ọ padà jẹ́wọ́ pé wallahi tallahi òdodo ni Sheikh Adam bá wọn sọ ẹ̀yin àfáà ìṣèwé tí ìjẹkújẹ orí burúkú ti fọ́yín lórí wàláhì yóò sọ orí burúkú ni ṣé o gáúzù nílùú o ọlọ́jà rí yín pẹ́ tálẹ́bẹ̀ kalẹ̀ mọ́ná ẹ̀yin tẹ́ tí ìrìlẹ̀ yín gẹ́gẹ́ tó gbogbo tí ń dàrú lọ́dọ̀ yín ẹ̀ tí ìrì tó wọ́n tó bá bú Sheikh Ahmed wàláhì tallahi ó kù bí ó ṣe sọ̀kalẹ̀ rọrùn wọ́n tó bá bú Sheikh Adam ó kù bí ó ṣe sọ̀kalẹ̀ rọrùn ẹ̀ gbádùn lákà yín ò pè rárá bẹ́ẹ̀ sì yanjú ọ̀rọ̀ nu a ti sọ fún yín ẹni tó kọ́kọ́ bú Sheikh Adam ẹni tó bú Sheikh Adam ẹni tó bú Muhammadu Markaz kílẹ̀ ṣe sí bọ́dà ẹ̀yin àfáà alábòsí burúkú yìí ẹ̀yin àfáà burúkú yìí tẹ́ ìsẹ́ni rẹ̀ tí ànábì ti sọ̀rọ̀ yín sí báyìí àfáà tó jáde tí ń sọ pé ní ẹ̀wọ́n tó bá bú Sheikh Ahmed tó bú Sheikh Adam wàláhì taláhì ó kù bó ṣe wúlà bọ́dà ẹni tó lọ fi àdó sí bàbá Muhammadu Markaz lápò tó fẹ́ bá tọ̀tà bàbá Muhammadu Markaz jẹ́ tí òwò iná sì mọ̀ tí ó sì dínà pé òun ò fi àdó sí wọn lápò ìwọ àfáà burúkú yìí nígbà ọlọ́ jáde sọ fún mi ìgbà ọlọ́ jáde tó sọ pé ní wàláhì taláhì ìwọ tó fàdó sí yàn lápò ọ̀dá o èsì èèyàn rẹ o ṣe bí pàdé yín ni ṣe bí ẹjọ́ ṣe wọléwọ̀de ni lẹ́yìn èèyàn burúkú tẹ́ ti jàgbọ́n náà ti jàmbá ànábì ànábì lọ sọ bẹ́ẹ̀ wọ́n ní sáfà àlùzálìkà tó máa ti rí pé wọ́n ti ń ṣe báwọn wọ́n ti ń ṣe wọléwọ̀de wọ́n ti sọ wá sí di politics faqad khanu rusula wọ́n ti jàmbá àmánà tí wọ́n gbé lọ́dọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run wípé ní al-ulama warasatul anbiya wọ́n ti jàmbá rẹ̀ ànábì wọ́n sọ wípé ní fahazaruhum tó ti rí àwọn àfáà tí wọn òdòdó dé mọ́ tó wípé tí wọ́n jẹ nìkan àfáà wo ní í ṣe wá sí torí Ọlọ́run mọ́ nísìnyí tó bá ti wá sí torí Ọlọ́run ni àwọn náà máa ṣe alukọ́ bá àmúlẹ́kà ṣe ṣe alukọ́ ní gbogbo every Monday bí Sheikh Jakmal ṣe ṣe alukọ́ ní gbogbo everyday tẹ̀ ní ti Sheikh Jakmal ní báwọn afáyín bẹ́ẹ̀ o lẹ́yìn kan máa lọ wáàsí ìjẹkújẹ wáàsí olè ìjọba ti bíwó fún wọn wọn ò mọ̀jú bá ń lọ wọn ò sacrifice kankan fún Islam ìjọba ti dínà jẹ́ tí wọn ò ní débẹ̀ ṣé o Hashim Khalifatu Giwa àwọn afá burúkú ní báwọn bẹ́ẹ̀ so wọ́n jàmbá Ọlọ́run wọ́n jàmbá Ànábì wọn ò sòdodo mọ́ wọn àfẹ́ wà nútírà pé èèyàn rẹ̀ làwọn ẹ̀ ṣe èèyàn rẹ̀ èmi ti gẹ̀ẹ́tì yín wọn mọ̀ pé èèyàn burúkú ní tẹ́bá ti dóde bí kẹmẹ wọn náà bẹ́ẹ̀ ṣe fi Sheikh Adam gbà yìí bẹ́ẹ̀ ṣe fi Sheikh Ahmed gbà yìí òun nìkan ní bẹ́ẹ̀ lọ́dọ̀ yín òdodo wo lẹ sọ́rí ẹ sọ òdodo tẹ́ sọ́rí lẹ́yìn àfà burúkú yìí Ànábì ní sọ́lá fún yín ó ní faqad khanu rusula wọ́n ti jàmbá àwọn òjíṣẹ́ Ọlọ́run fahazaruhum Ànábì ní ẹ sá fún wọn ẹ má gbọ́ wá sí àwọn àfà burúkú mọ́ fahazaruhum ẹ pa wọ́n tì ẹ sá fún wọn tó bẹ́ẹ̀ ni mọ́tò náà fẹ́ẹ̀ táìsì àwọn èèyàn nísìnyí kò sí ìbẹ̀rù Ọlọ́run lára wọn mọ́ ìbẹ̀rù Ọlọ́run làfihàn Muhammadu Markaz àṣàjẹ làfihàn Muhammadu Markaz káṣọ òdodo kódà bó ṣe wulẹ̀ kó lè korò tó kí gbogbo ayé ọmọ bú ni
la fi ròyìn bàbá Mudu Markaz ká mójútó ọ̀rọ̀ Islam la fi ròyìn bàbá Mudu Markaz kí náà fi ròyìn yín ṣebí òfò àdánù náà fi ròyìn náà ẹ wà níyì lọ́dọ̀ àwọn aláwo ẹ níyì lọ́dọ̀ àwọn olóṣèlú ẹ ti dẹni yẹpẹrẹ tẹ́ bá dòde wá sí náà kàkà kẹ́ ẹ sọ̀rọ̀ gidi kẹ́ ẹ lajú abẹ́ǹkò ẹ ní lajú abẹ́ǹkò ẹ máa sọ àwọn ọ̀rọ̀ wọn Ànábì ló ní ká sá fún yín o wà á tẹ̀sí lúhùn ẹ jìnà sí wọn ẹ pa wọn tì ẹ má bá wọn láti tún papọ̀ mọ́ ẹ má torí pé wọ́n lo mọ́tò ẹ má torí pé wọ́n lo aṣọ wọ́n wọṣọ gbàngbà lọ́sọ̀dẹ òde tó jásí pé ní òde tí ò sí tọ́lọ́hún mẹ́ wọn àmọ́ ẹni tí wọ́n gbàládá ìwọ tó ń lo òde olóṣèlú wà lọ́ gbàládá mẹ́ ìwọ tó ń lo òde àwọn olówó káàkiri ládà ọ̀lọ́fẹ́ gbà ìwọ náà máa tan nǹkan sójú báwo ló ṣe ń tan kámẹ́rà sójú ní gbogbo every man jẹun tí wọ́n rẹ̀ láìtì gbogbo ayé tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sàǹfààní fáyé ẹ̀yin náà máa ṣe ní ti jẹ́ dáwà nù kì í ṣe pé ká máa retí òde káwá kábàdà bọ̀rùn káwá máa yinra yín mẹ́ ẹ ṣe dáadáa àwọn máa sọ òdodo ọ̀rọ̀ fún yín bó tilẹ̀ kẹ́lẹ́ tóbi tó Ànábì wa ní fàìnáwó sayakunu min ba'di umara'u Ànábì lẹ́yìn tí wọ́n bá lọ tán o àwọn olórí àwọn aláṣẹ kan wọ́n máa wá ó sọ bàálù ni o ó sọ olóṣèlú ni o Ànábì sallallahu alaihi wasallam ó ní faman dakhala alayhim fasadakahum wa amanahum ala zulmihim falaysa minni sadaqa rasul sallallahu alaihi wasallam Ànábì ní nítorí wípé àlẹ́fà sọ pé ká sá fáwọn afọ olórí burúkú yìí irú àwọn aládò Ànábì ló ní ká sá fún wọn irú àwọn àfá àtọ́já sí pé ní táwọn bá ti dóde kó fi ṣe kádàm kó fi ṣe lámà gbáyìí kó fi ṣe kàmọ́ dín ní gbáyìí òun nìkan wọ́n èso òdodo wọn ní kẹ́ jìnà sí irú wọn báwọn Ànábì ló wí bẹ́ẹ̀ Ànábì wa ní fàìnáwó sayakunu min ba'di lẹ́yìn òun Ànábì o njọ́ máa ṣẹlẹ̀ lẹ́yìn òun umara'u àwọn aláṣẹ faman dakhala alayhim ẹni tó bá wọlé tọ̀ wọ́n fasadakahum kárí pẹ́ o bàbá gọ́fúnà ẹ̀yin lẹ́ dáa jù lẹ́yìn Ọlọ́run kò sẹ́lòmí mọ́ ẹ̀yin ni tí ń gbé wọn lárugẹ báwọn láwọn àfáà náà táwọn náà sọ pé ìwà láìdára lẹ́yìn àfáà lágbájá kò sẹ́lòmí mọ́ lórí irọ́ lórí aburú lórí ẹbọ tí ń ṣe ọwọ́ ń gbà wọn gbọ́ bẹ́ẹ̀ wà á mẹ́nà hùn ó sì ní onígbọ̀kànlé lé wọn lórí ala zulmihim lórí àbòsí wọn tí wọ́n ń ṣe ọmọ bá àbòsí ni wọ́n ń ṣe but ìwọ̀n fi wọn lọ́kà balẹ̀ ìfẹ́ láyà balẹ̀ ìwọ̀n àyà tó ṣe déédéé àbòsí tí wọ́n ń ṣe ìwọ̀n àyà tí ó bí owó fóun Ànábì ní falaysa minni ẹ má kàkún pé ọmọ lẹ́yìn Ànábì ní olú àfà bẹ́ẹ̀ o tó bá halẹ̀ kan ìgbẹ́ nìkan ó so ibu ẹ má dá lóhùn o òun gẹ́gẹ́ ní àkọ́kọ́ àṣìyà àkọ́kọ́ àwọn olórí burúkú lòun gẹ́gẹ́ o Ànábì ló wí bẹ́ẹ̀ o òun gẹ́gẹ́ ní àkọ́kọ́ olórí burúkú ẹ má jọ halẹ̀ mọ́ yín pé ẹnìkan bú ṣe kàmẹ́dín ẹnìkan bú ṣe kàdám ẹ yóò so òun gẹ́gẹ́ lórí burúkú o àfi láti sọ̀rọ̀ àṣírí rẹ̀ lóko o walaysat minhu Ànábì ní èmi gẹ́gẹ́ walastu minhu èmi gẹ́gẹ́ òsì lára rẹ̀ ìmọ̀ rí òun náà mọ̀ mí rí nínú àwọn afá burúkú tó kún ayé báyìí nísìn Ànábì sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam walaysa bihawarid alayya alhawdo Ànábì tó bá jọ́gbìn àdìkẹ́ ọmọ níbi àbàtà àdìkà òsára kò ní sí mbẹ̀ ẹ̀yin afá burúkú tẹ́ báyé jẹ́ tẹ́ sòdodo fáwọn èèyàn tẹ́ ń parọ́ tẹ́ bá dóde àmọ́ fi ṣe kàdámù cash cruise ẹ máa fi ṣe kàmẹ́tìn cash fi dẹ́rù àwọn èèyàn ẹ̀yin èsè jáde kẹsọ́ bí náà ẹ̀yin afá yìí o ẹ̀yin tẹ́ ń da orin àláfíà lùrú tẹ́ ẹ̀yin lẹ̀ máa ń bẹ̀rẹ̀ ìjà ẹ̀ ní láti bọ̀tà tó da àwọn tẹ́ bá wá jáde tẹ́ máa sọ pé àfá mi èsè ẹni yẹ̀yẹ́ máa dìfẹ́ndì àfá mi àwọn lẹ́wà dọ́gbẹ́ ta fa ọ̀rọ̀ sí lẹ́wà dọ́gbẹ́ takò ọ̀rọ̀ sí kẹ́ wà lẹ́tẹ̀lẹ́ ìwọ tó bá bú ṣe kàmẹ́tìn ìwọ tó bá bú ṣe Adam ò ní sọ̀kalẹ̀ rẹ̀ ṣé kò sí kẹ́sí pé nǹkan kan ló bí albadiu asilamu gẹ́gẹ́ bá nàbí ṣe sọ àwọn ilẹ̀ kọ́kọ́ bá wí náà láwọn tí ó bọ́rọ̀ sí ọba àlọ́rin lẹ́nu ṣe wà láyásún kàmínà náà sátá fúdára kàwàlá táṣà wàlá kọ́ta ilá bílá ìlàzí so láwọn tí ó bọ́rọ̀ wọ́n pè wá wọ́n parí ọ̀rọ̀ yìí láàrin bàbá Mudiru Markaz àti bàbá Hanifa náà talọ́kọ́kọ́ tú àdéhùn yẹn ìwọ afá tó ṣe wá sí pé ẹni tó bá bú ṣe kàmẹ́dín tó bá bú ṣe Adam kò ní láti bọ̀tọ̀ tọ́da ó kọ́kọ́ sọ pé ta ló tú àdéhùn yẹn talọ́kọ́kọ́ lè ti rúlu ọba àlọ́rin àbó òsì láyé ńgbà náà ó ti sọyún lóde ibi tó ti sọ lóde òkú tó kú ọba tí kú àwọn ènìyàn wà ṣiṣe bí wọn bá ní kó ma àwọn ènìyàn wà ṣiṣe bí wọn bá ní ìyàwó àwọn ènìyàn wà ṣiṣe ní tiwọn mọ́lùdì lóde ìta nísìnyí wọn mọ̀ lọ bí láàmì sàṣà káàkiri ni níjọ́ lẹ́yìn bàbá Waziri Markaz ti ń jáde káàkiri bàbá Waziri Markaz Adam Yahya Al-Fulani níjọ́ lẹ́yìn tí wọ́n lòdì fòkè wọ́n ti mọ̀ pé kò sí kankan bẹ́ẹ̀ ẹ̀kẹ́ kìkì káàkiri òde lásán ni ẹ ti sọ di business ìjẹ́ ìmú yín ibi tó wà nù ẹ ní tẹ̀sùbá ẹ lọ́lọ́ mọ́ ẹ lè jòkó ńlé káwọn olóṣèlú wa máa bá yín káwọn olówó wa máa bá yín iṣẹ́ yín ò débẹ̀ mọ́ ẹ ti bá yé jẹ́ ẹ̀yin lẹ́wà máa dọ́là àwọn pẹ́sẹ̀ wá sí fáwa láyé ẹ̀yin gẹ́gẹ́ bọ́sí wá sí fúnra yín náà ó lójú àfáà náà nílọrin àti gbogbo agbègbè rẹ̀ tí ó sọ̀rọ̀ tí ń gbọ́rọ̀ sí lẹ́nu tó mọ̀ pé ní aláburú lọ́pọ̀ dùn yín òdodo lè má bá yín sọ aláburú yányán lọ́pọ̀ dùn láàrin ẹ̀yin gẹ́gẹ́ gbà wá sí ẹ̀wá ní tí káwọn gbà wá sí irú ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀yin sàbòsí ẹ̀wá ní ká máa tẹ̀lé yín ló dàbòsí tẹ̀ ń ṣe ní tẹ̀lé yín o torí pé ní ẹ̀ ṣe dáadáa aburú lẹ̀ ń ṣe láfà fi sọ wípé ní tẹ̀sí fún dáwà lìsí sí kọ́ mi wá sí ìdọ̀nà kéyìn máa yà sí ihò bí i wá ń ta ṣe kì í mún tẹ̀sí fún dáwà ẹ̀yìn lẹ́yìn ròyìn ògùn fáwọn èèyàn ha wà láìka láì wá sí ẹ̀mẹ́ sàbòsí àwọn kankan lórí alábòsí ẹ̀mẹ́ sì jàmbá àwọn kankan lórí oníjàmbá ẹ̀mẹ́ bùyàn àwọn kankan bùyàn o àfà tó dájú pé nínú rẹ́kọ̀dì ẹ̀ kò tí ì sí àfà àkàtọ́ ga ní gbogbo Ìlọrin àti ní gbogbo ilẹ̀ Yorùbá tí ọ̀nà àlàsì ọ̀rẹ́ wọn ni o
so ó bú Sheikh Adam ó bú ya Sheikh Adam ó bú baba Mudu Markaz ó bú gbogbo àwọn àfà àtàtò fi dé Salati kò síbi tí ọ̀tà fọ̀rọ̀ sí lánàá tó fẹ́ dìde eléyìn ẹni dojú wá sí kọ pé n tó ṣe ó tún bọ́ sílùú Ọ̀fà ó tún lọ yẹ̀yẹ́ ìmọ̀mọ̀ Ọ̀fà mẹ́ gbogbo àti ń ṣe eléyìn nísìn ẹ ti kú gbà náà ẹni tí wọ́n ń dìfẹ́ǹdì àfà àti ẹ̀ tí ń ṣe Sheikh Jackman Adamala yàtọ̀ ọ̀dọ̀ látàkù tó wọ́n ń dìfẹ́ǹdì àfà àti ẹ̀ pé iṣẹ́ tá àfà àwọn ṣekù tí ń ṣe Sheikh Yahya Murtado Agodi rahimahullah iṣẹ́ tí àfà mi ṣekù rẹ̀ mo dolórí sí àfà mi bí bàbá Agodi ṣe látùwọ̀tán ní bàbá Sheikh Jackman látùwọ̀tán bàbá onílé márùn ún látùwọ̀tán tó dáa gbàjẹ́ dúró ti pẹ́tọ̀ ẹ̀ ní sàbòsí àfà gbogbo náà ẹ̀yin àfà burúkú yìí tẹ́ ìdájọ́ òdodo yìí àrẹ́bì ní ká sá fún yín àwọn òsì máa tó àṣírí yín fáyé dédé kí n jáde láàárọ̀ yìí fún di eléyìí gbogbo àfà tó bá dó dédé àmọ́ yìnyín ìwà àfà tó bá dá sí pé ní alábòsí bá ní ọ́ Sheikh Hashim Adamala àní yìnyín o àmọ́ tó àṣírí yín fáyé ẹ sì yé halẹ̀ mọ́ àṣírí yín ti tú tẹ́lẹ̀ lẹ́ máa halẹ̀ ogun lẹ́ máa halẹ̀ àṣírí Sheikh Hashim kò sí mọ́ nísìnyí àfà àwọn Miftahu Lawal kò sí mọ́ nísìnyí àfà àtọ̀já sí pé ní tọ́wá tó lè wà láì hadira kan bẹ hati kan bẹ tọ́ifà lùsù kan bẹ kíní kan bẹ tọba ti ṣe eléyìí tó ṣe lé àánú Ìsìlámù ń ṣe mí torí pé ní mo rí pé ní ha yóò sí ń báwọn èèyàn jà fún di eléyìí wojú màálù 16 wá ẹyin pẹ́pẹ́yẹ 16 wá èbú òtújẹ wá kíní kan báyìí kó ṣe báyìí kó sínú kíní wà á bá náà ó màkánà líyà oníkan máa fi mú àṣẹ àdó nílò níjọ́ lẹ́yìn kó dé wá àṣírí mọ́ kọ́kọ́ sọ̀rọ̀ àṣírí mọ́ ó bẹ̀rẹ̀ kó ti cast ọjà ti cast àṣírí ti tú bí sex wọn ti wá wà nù wọ́n wà lórí ọmọ halẹ̀ òṣì kan alfa wa Abdulwasi ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ ẹ ṣeun gan so fún di eléyìí ẹni tó bá wọn kó fẹ́ tẹ̀lé ọlọ́run ó fẹ́ tẹ̀lé àná Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ là nínú aburú ẹgbà yìí wallahi tallahi suma billahi la ilaha illa huwa baba Mudu Markaz ni kò fi ṣe qudwatu hasana wallahi lazim ní òní parọ́ fún wọn nítorí pé ní àwọn ètẹ̀lé èèyàn dogmatically àyètẹ̀lé èèyàn bẹ́ẹ̀ àwa náà nílà káyì ká tó sọ pé èèyàn ni ń tẹ̀lé tọ́lọ́run ṣé bí gbogbo nǹkan máa bẹ̀rẹ̀ bàbá Mudu Markaz ẹ wo tí kíní sọ Buhari sínétọ̀ Buhari lọ́yọ̀ọ́ ó ní táwọn bá dúnwájú bàbá Mudu Markaz àwọn ọmọ ẹ̀gbọ́n ni ẹ tó bá ti bẹ̀rù ológun nǹkan ní ó bẹ̀rù ẹ dàbí alẹ́bẹ̀rù àfà aládò àfà tí ń sọ̀rọ̀ yìí náà ìpẹ́ ẹni tó bá bú Sheikh Ahmed tẹ́ tí ń bú Sheikh Adam wọn ò ní láti fọ̀tà tó dá ìbẹ̀rù oníbẹ̀ lára rẹ̀ níwọ̀n tó já sí pé òrìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ tó ẹ jábọ̀ láti olú ọ̀rọ̀ láti sọ yìí faman sha'a falyu'min faman sha'a falyakfur ìwọ tó bá wù ọ́ gbà ìwọ tó bá sì wù ọ́ kọ̀ ọlọ́run dájú kálukú bó ti jẹ́nu ṣùgbọ́n àwọn aláìmọ̀kan tẹ́ ń sí lọ́nà àwọn máa tún wọn sí so tó bá di jọ mádé tí wọ́n bá tún lọ bọ́ alka bàbá Mudu Markaz ti Sheikh Jackman gbogbo àwọn ṣe ń tiwọn bàbá onílé márùn kò sígbà táwọn ètò ẹ̀sìn alcohol tiwọn wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó sàǹfààní ọ̀rọ̀ tí ó ṣe dáadáa ẹ̀yin àfáà ìbáyìí níjọ́ lẹ́yìn ṣe bí ó dé ní tí ẹ̀yin náà máa ta kámẹ́rà sójú ẹ̀ máa ṣe alcohol fáwọn èèyàn gbogbo àwọn àlífà tó pé ẹ̀yin náà máa ṣe ẹ̀yin ṣe owó òní bàbá Mudu Markaz ní di alcohol mádé tí wọ́n ṣe ṣe bí wọ́n ṣe àlùmọ̀ láǹfààní ni irọ́ ti ba ayé yín jẹ́ ẹsẹ̀ rẹ̀ pé bọ́yá òjé tó jẹ́ àwọn àgbàlagbà lánàá àwọn àfáà tí wọ́n fi àṣírí bá àwọn èèyàn wí àwọn àfáà tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ lánàá àwọn dódé pẹ̀lú Ọlọ́run ẹ̀yin tẹ́ dódé pẹ̀lú Ọlọ́run yà mọ̀ sọ pé pàṣẹ fún ta ni kóró gbáwó lẹ́nu yín láyé ẹ̀yin tẹ́ níbẹ̀rù Ọlọ́run lára yìí ẹ̀ níbẹ̀rù Ọlọ́run kankan lára ṣebí lóṣèlú kan lọ́jáde níjó ni ètí ọsọ gbọ́ ọlọ́gbẹ́bọ nítorí Sàràkí ọlọ́gbẹ́ àkàrà sí di Ògún torí pé ní onígbogbo ẹni tó bá ń bínú Sàràkí wọ́n jẹ kíni rẹ ni wọ́n jẹ sàárà rẹ ni kò ní lẹ́yìn yóò kú yóò ṣe gbá yóò sàwo lógun ọ̀fẹ́ àbí kílẹ̀ sí gbogbo rẹ̀ ṣebí lọ ní náà ni bí kàràkàrà Ògùn state kàràkàrà Abẹ́òkúta ibẹ̀ lọ́nà ló ti lọ gbẹ́bọ̀ ẹ̀yin àfa àwọn ìkílẹ̀ sọ́npa rẹ̀ ṣe é jáde kẹ́ ẹ sọ̀rọ̀ Ìlọrin ò lè bókọ̀ lọ́rin jẹ́ nítorí òṣèlú nígbà tí àwọn àfa kọ̀ọ̀kan jáde sí tí wọ́n ní tó ṣe ìbáyọ̀ bókọ̀ lọ́rin jẹ́ ni ẹ̀mọ̀ tí àfa àwọn jáde tó padà sọ mo lé àfa àwọn lógun ọ̀fẹ́ tí wọ́n sọ̀rọ̀ bí ẹ̀hàn báyìí ó ní òun mà sílẹ̀ ìyá fáyọ ó ń tẹ́ ẹ̀ bá sọ agbẹ́jẹ́ mọ́wọ́ tẹ́ ẹ̀ jẹ́ kó ní yóò pé òun tó àṣírí gbogbo yín ẹ jáde mọ́ ẹ sọ̀rọ̀ mọ́ atamuruna nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun orí yín ti dàrú àwa lè máa halẹ̀ mọ́ àwa tá sọ pé mọ́sàbùsì mọ́tà lẹ́bi ní ká ràn yín lọ́wọ́ ẹ̀ ń bú àfa wa ẹ̀ ń yẹ̀yẹ́ àfa wa ọ̀dọ̀ yín ni fitness máa ń bẹ̀rẹ̀ tẹ bá sọ kò síyàn tí ẹ bá sọ ògúlùntún sí yín ẹ̀ ń tí ń bú kíníkà wọn sì bú wọn sì sọ òdodo ọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ sí jẹ́nẹ́sẹ̀ sọ ọ̀rọ̀ yẹn kámi ládùn ní nítorí kí fídíò yóò gùn gbogbo àtàjọ ṣètò ọlọ́mọṣẹ́ ìbáwá dó ti yín o Al-Qur'an Karim wala jọkan ṣoṣo Ọlọ́run wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim baba Mudu Markaz hadamallahu ayata wa dawlata wa afiyatahu afawa Yusufu Ọlátúnjí akin ẹkú ètò Ọlọ́run ní bá dáadáa wájẹ́ Al-Qur'an Karim Sheikh Hashim Kọ́láwọlé Khalifatu Giwa ní màgbọ́n ọlọ́mọṣẹ́ ìbáwá dó ti yín Al-Qur'an Karim gbogbo àwọn tí wọ́n dó ti ilé Sheikh Adam ní bàjẹ́ afawa Manfaluti afawa Darul Kiram afawa ní gbágbá Khalifa gbágbá ọlọ́mọṣẹ́ ìbáwá dó ti yín Al-Qur'an Karim wala jọkan ṣoṣo Ọlọ́run gbogbo ọ̀tọ̀ bá fẹ́ tẹ̀lé baba Mudu Markaz ó tẹ̀lé wọn tọkàntọkàn
ọ wà máa tọpasẹ̀ wọn bàbá múlùmọ́kàsí yìí jẹjẹkújẹ ìwọ náà ní jẹjẹkújẹ bàbá múlùmọ́kàsí yìí lọ òdekóde ìwọ náà ní lọ òdekóde so ọ fara da nǹkan o ní wọ́n tó máa tẹ́lẹ̀ bàbá múlùmọ́kàsí o ẹ wò kánjọ́ ni táwọn náà sọ̀rọ̀ pé ní ha wàlẹ́kàlá ó lè má yẹ yá àwọn afáwa dákọ̀ àfáà rẹ̀ tọkọ̀ ń kéwú ó sì lè fa afáà rẹ̀ pamọ́ sábà òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ àgbàjọ mẹ́sẹ̀ padà rọ́ọ̀bù afáà nù wọ́n padà dámi túbì sí wọn lórí wọ́n ti gẹ́ẹ̀tì wọn sẹ́bà nísìn kó sọ́rọ̀ ìpẹ́lẹ̀ sọmọ́ ayé olùgbà àwọn gbọmọ́ wọ́n ní pátápátá là ń fọ́jú kùnàkùnà là ń tẹ́tẹ̀ ojú àfọ́ ìfọ́tẹ̀ ìjà ní dálẹ̀ tọ́bà dúdú ẹni tó bá sì bàjẹ́ sọ kó sì bàjẹ́ kí tí kó wá rọ́ọ̀bù ẹ̀kọ́ ọkọ̀ wá gbẹ̀yìn lọ kọ́ lọ bá reputation rẹ jẹ́ Allahu Akbar subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.